ìyàtọ̀ méje tó wà láàrin àyànmọ́ àti kodoro. Ìyàtọ̀ méje tó wà láàrin àyànmọ́ àti kodoro. Yorùbá gbàgbọ́ pé àyànmọ́ ni kádàrá. Wọ́n á wá sọ pé ẹni tí ò gba kádàrá yóò gba kodoro. Bó tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ ẹlòmíì wọ́n bá ń sọ̀rọ̀ kádàrá yìí náà, wọ́n gbà pé ẹni tí ìṣẹ̀lẹ̀ aburú bá ṣẹlẹ̀ sí, wọ́n á ní kádàrá ẹ̀ ni. A fẹ́ fi yé yín ìyàtọ̀ ń bẹ tí àwa bá ń sọ̀rọ̀ àyànmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ inú Bíbélì. Ó ṣeéṣe kó má jẹ́ pé òun ni wọ́n ń pè ní kádàrá nú ayé, àbí n tó túmọ̀ sí òun ni kodoro. Mo ń wá àṣàyàn ọ̀rọ̀ láti lò ni mo fi lo ìyàtọ̀ tó ń bẹ láàrin àyànmọ́ àti kodoro. Àkọ́kọ́ ni pé nígbàkigbà tí ẹ bá ń rí tán bá ní kéèyàn gba kodoro, ó ní nǹkan aburú, nǹkan abàmì tí àwọn agbára àìrí tí wọ́n ti ṣe lọ́jọ́, tí àwọn agbára àìrí tí wọ́n ti pinnu láti ṣẹlẹ̀ nínú ayé ẹnìkan tí ẹniyẹn ò sì nípa kankan lórí ẹ̀, ìyẹn náà ń pè ní kodoro. Ṣùgbọ́n àyànmọ́ jẹ́ ibi tí Ọlọ́run fẹ́ ká yọrí ọ̀rọ̀ ayé wa sí, ibi ológo. Èròǹgbà Ọlọ́run látayébáyé fún ayé kọ̀ọ̀kan tí a máa ń múṣẹ nípasẹ̀ Ọlọ́run àti nípa àwọn tí àwa gangan bá yàn àti tá a pinnu láti ṣe. Ìkejì, àwọn èèyàn gbàgbọ́ wípé tó bá ti dọ̀rọ̀ kodoro, èèyàn ò nípa kankan lórí ẹ̀. Ìṣẹ̀lẹ̀ abàmì ni, ìṣẹ̀lẹ̀ aburú ni, tó bá ti dé ó dé báyàn. Ṣùgbọ́n fáwọn ọmọ Ọlọ́run kò rí bẹ́ẹ̀. Ohunkóhun tí àwọn ẹ̀mí burúkú bá ti pinnu láti ṣetán gbìn sínú ìgbà fún wa, àwa ní agbára ìgbàgbọ́ láti yí ìdànù. Ṣùgbọ́n àyànmọ́ kò rí bẹ́ẹ̀. Àyànmọ́ jẹ́ ní tí a máa ń múṣẹ láti ọwọ́ Ọlọ́run, tó jẹ́ pé ìwọ gangan fúnra ara rẹ nìkan ló lè dènà rẹ̀. Ìkẹta, ṣé tí a bá ń sọ̀rọ̀ kodoro, àwọn ìṣẹ̀lẹ̀ aburú ló so mọ́. Ṣùgbọ́n àyànmọ́ ó ní í ṣe pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ ológo, àwọn nǹkan rere. Bó tilẹ̀ jẹ́ pé nínú àwọn ìrìn àjò ìmúṣẹ nǹkan rere àti ìṣẹ̀lẹ̀ ológo yẹn, ó ṣeéṣe kó nírìírí àwọn ìyà kan tó jẹ. Ọlọ́run sọ fún Paul wípé òun ní àwọn nǹkan tí ó jìyà nítorí orúkọ òun láti mú àyànmọ́ rẹ̀ ṣẹ. Ìkẹrin, ọ̀rọ̀ kodoro. Èròǹgbà Sátánì ni láti jani lólè, láti pani àti láti pa nírun. Èyí tó jẹ́ pé àwọn aláìgbàgbọ́ wọn ò rí nǹkan ṣe sí, tó jẹ́ pé tí wọ́n bá ti bọ́nú ẹ̀, wọ́n bọ́nú ẹ̀ náà ni. Ṣùgbọ́n àyànmọ́ ò rí bẹ́ẹ̀. Àyànmọ́ jẹ́ èròǹgbà ayérayé Ọlọ́run tí Ọlọ́run fẹ́ ká múṣẹ. Bó ti wù kí Sátánì ó ṣe lòdì tó, Olúwa rẹ̀ ó máa yànmọ́ ṣẹ. Ìkarùn-ún, kodoro jẹ́ iṣẹ́ tí àwọn ẹ̀mí burúkú ń ṣe. Kádàrá burú táwọn olórí burúkú àti àwọn èèyàn ìkà tán bá ṣe, téèyàn sì wà lábẹ́ wọn, wàhálà yẹn yóò bá olúwa ẹ̀. Ṣùgbọ́n àyànmọ́ ò rí bẹ́ẹ̀. Láàrin Ọlọ́run àtẹni tó ní àyàn ní ọ̀rọ̀ àyànmọ́ wà. Ìkẹfà, Bíbélì jẹ́ kó yé wa pé tó bá ti di ọ̀rọ̀ àyànmọ́, Ọlọ́run là á tẹ̀lé tá a fi mú àyànmọ́ ṣẹ. Ire ni ó sì mú wá fún ọmọ ènìyàn. Ṣùgbọ́n ti kodoro, àwọn ìṣẹ̀lẹ̀ abàmì aburú tí wọ́n máa ń pè ní kádàrá ńgbà míì, kò rí bẹ́ẹ̀. Nǹkan burúkú lòun. Ìkeje ni pé èèyàn ò nílò láti ṣe ohunkóhun kí àwọn kodoro ayé, àyànmọ́ burúkú, àwọn kádàrá burú kó tó ṣẹlẹ̀, tó ráwọn ọ̀tá ti ṣètò ẹ̀ sínú afẹ́fẹ́ tí ó ṣẹlẹ̀ lásìkò kan. Ṣùgbọ́n téèyàn bá máa yànmọ́ ṣẹ, èèyàn ò nílò láti gba Ọlọ́run gbọ́. Ó sì nílò láti gbé àwọn ìgbésẹ̀ kan tí ó mú kí àyànmọ́ ológo tí Olúwa ní fún ayé ẹ̀ kó lè ṣẹ. Ọ̀rẹ́ mi, mo máa fẹ́ kó jẹ́ olùkópa nínú ẹ̀kọ́ ìgbáradì fún ìrìn àjò àyànmọ́. Olúwa ló ní ń pèsè àwọn ọmọ rẹ̀ sílẹ̀ ní ọjọ́ 9 sí ọjọ́ 16 oṣù kẹjọ. Ọ̀sẹ̀ kan ni o. Ó sì yẹ kó o lè fi ọ̀sẹ̀ kan lẹ̀ kọ́rọ̀ àyànmọ́ yìí ó lè yé ọ dáadáa. Kàn sí líǹkì tí ó wà ní abẹ́ fọ́nrán yìí fún àlàyé kíkún. Yóò dára fún ẹ lórúkọ Jésù.